إن الحمد لله نحمده ونستعينه أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معشر المسلمين، والسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún ọba Allah subhanahu wa ta'ala, ọba àfinimànà, ọba sófin, ọba fi ẹn tó bá wù àfiṣekò ń gẹ́ láti kó rí orí ayé àtọ̀rọ̀jọ́ ìgbìdà kíyàmù. adúpẹ́ fún ọba lérí orí Islam, adúpẹ́ fún ọba lérí orí sunnati Ànábì Muhammad sallallahu alaihi wasallam. adúgbẹ́ fọ́lọ́wọ́ ọba lérí àwọn orí ní tuntun pọ̀ lọ jẹ́ ti rẹ̀ tọ́lọ́wọ́ bá ṣe fún wa, orí àlàáfíà, orí ìfọ̀kànbalẹ̀, orí ìmọ̀lẹ́mí láti fẹ́ ṣe tọ́lọ́wọ́, nítorí pé ìlẹ́mí láti fi ṣe tọ́lọ́wọ́ ọdúnkú wájọ́ síbi ìta ìjòkó sí ni ò lè ṣe tọ́lọ́wọ́ àyàfi kí ẹ mọ̀ nípa tọ́lọ́wọ́ dáadáa. bọ́lọ́wọ́ báyìí ti fi ojú ọ̀nà èèyàn síbi ojú ọ̀nà ìmà, ọlọ́run bá ti fẹ́ dáadáa rò ní o kí yẹn agbájúmọ́ ojú ọ̀nà yẹn ọmọ fi kalẹ̀. àwọn sọ̀wárí fún pọ̀ tí ma ń gbìyànkú ń bẹ́ jíjẹ múmu, ẹ̀wọ́bí jíjẹ múmu, à ń ṣe ìnáwó, àwọn nídìí mi ní ma ń sọ̀rọ̀ afáyàn àbíyàn gbọdọ̀ gbà. ilé ìlànà àwọn salaf rahimahullah ajma'in bada'a min as-sahaba. àwọn sàábí náà máa ń tajà nǹkan difficult fáwọn náà, àwọn ìfà náà bí lẹ̀ kọ́dà ń jẹ́ tẹ́lómi ọba ní wá síbi halkọ yóò wá sọ fún níbọ̀ rẹ̀ gbà ìwọ lọ halkọ lónìí èmo lè ráyè lọ nítorí wá gbọ́ wá sí kí ni wá sọ fún tọmádọ́sẹ̀ tí ń bọ̀ èmi náà lọ bí wọ́n náà bá ní prógámù lọ prógámù rẹ̀. kánú yatanawabu, wọ́n máa ń gbà lágbàtúngbà níbi máa lọ síbi halqa ilm. irú jùkútà jùkú yàdọ́ Allah subhanahu wa ta'ala kọ́nà kó kàkùn sí dáadáa wa kó sì lò ní sábàbí tí a fi súnmọ́ lọ́wọ́ bá jù báyìí lọ. Allahumma amin. jama'a musulmi, níbi tí ráfà wa an-Nasā'ī ولانك سنن النسائي تنبني المجتبى تايسون بني المجتنى اتدي باب النية في الوضوء. بسم الله. بسم الله الرحمن الرحيم. باب النية في الوضوء. اخبرنا يحيى بن حبيب بن حربي عن حماد بن حارث بن مسكين كراهة عليه وعلى اسماء عن ابن القاسم حتى شمالي. واخبرنا سليمان بن منصور قال اخبرنا عبد الله بن مبارك واللفظ له عن يحيى بن سعيد عن محمد بن ابراهيم عن علقمه بن وقاص عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل ما نوى فمن كان هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كان هجرته الى الدنيا يصيبها او امراه ينكحها فهجرته الى من هاجر اليه. نعم. باب النية في الوضوء. ojúpọ̀nà kan rèé nípa pé èèyàn máa láníyàn tí èèyàn bá fẹ́ ṣe àlùwàlá, ó gbọ́dọ̀ ní àníyàn, because òun bí ọwọ́ lásán wọ́n sì ń yọ nínú
bọ́ọ̀ bá lá ní ẹkùn sàlùwàlá kò ní túmọ̀ ẹ̀bọ̀n mi ìyẹn gbọdọ̀ ní àníyàn bá mo fi ṣe àlùwàlá yálọ̀ wẹ́ fi kírun ní yálọ̀ wẹ́ fi kàn sí lásán kó mọ́ àlùwàlá ní àlùwàlá ń jẹ́ ọgbọ̀dọ̀ láníyàn rẹ̀ bọ́ọ̀ bá yìí sí láníyàn ibi àlùwàlá kò sí tó lè àlùwàlá yẹn sí o lè fi kírun o lè fi ka Kùránì o lè fi sí tọ̀wáàfù o lè fi kírun sí kíni jánásà lá o kà sàrọ̀lá fún jánásà lásán ní ìsàrọ̀lá fún rírọ́ àlọ́lá jù báyẹ̀ lọ kọ́dà bí ọ̀bá bàjẹ́ látàárọ̀ fá tó fi dalẹ́ o lè fi kí àsùbá o lè fi kí àyílá o lè fi kí àsùí o lè fi kí mọ́gírì o lè fi kí ìṣá ti àlọ́lá nìyẹn ní àbá sì ń sí àlọ́lá ó ti gbọ́dọ̀ láníyàn rẹ̀ before kó tó bẹ̀rẹ̀ ní ìmọ̀ ìṣẹ̀lẹ̀ sẹ́lòmí tó bá gbá bọ́ọ̀lù nígbà tó bá gbá bọ́ọ̀lù tẹ́gbà ìjẹ́ sin ọwọ́ kí n sin gbogbo àwọn ọ̀dọ̀ tí yọ́wọ́ wá sí wọ́n lọ ó ti parí ọwọ́ ló kẹ̀rẹ́ ti dá yíò sọ́dọ̀ àlùwàlá yíò sọ́ di àlùwàlá yóò máa wá yọnu yóò máa wá fúnmú yóò máa wá pájú yóò wá pèrè yóò fọwọ́ yóò fẹsẹ̀ yóò parí yóò sì gbẹ̀ ọ̀lálùwàlá o because kò láníyàn láti pìlẹ̀ àníyàn sì gbọdọ̀ wá láti kíni láti pìlẹ̀ ni ẹ dákun ọ̀rọ̀ mi ò kílẹ̀ ẹ dákun fún kílẹ̀ yìí tó wọ́n ń sẹ inú mistake tẹ́lómi tó máa ń bọ́ sí nìyẹn ẹlòmí yóò jí yóò bóyá bí pásùwá àti tó yóò wọ́tọ̀ lẹ́yìn sáísà rẹ̀ ní wọ́n ń sàlù àlálọ tí sí wọ́n ń sàlù àlálọ báyìí dé ọkàn rí tààlà mú pé 4 o'clock ìtẹ̀sí mọ́jì mọ̀gbá 5:30 ní ìtẹ̀sí mọ́jì kò sọ jáde lẹ́o ó ti ládìyàn fún òsìkí ni wọ́n òun ò sí má lẹ́yìn ìgbà tó ti fọwọ́ ó ti láníyàn lẹ́yìn ìgbà tó ti yọnu ó láníyàn ó fi mú tán ó láni ìwá ń fojú lókè aago mẹ́rin ló sí lù ó ti fojú gẹta wọ́n fẹ́ fọwọ́ kàwà gbágbó ẹ̀ ó wá nígbà aago mẹ́rin kéde ìsàgbò márùn ó kà túrò ológìgì bẹ́ẹ̀ gbọ́n fẹ́ sí kíni ọwọ́ ní ẹ̀fẹ́ kẹ́ parí ẹ̀ àìrọ̀ ó tún bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ ni àníyàtú ẹ̀láwọn sẹ́gẹ́tì mi afáwà máa dì síwá akhbarana Yahya bin Habib bin Arabi thiqa an Hammad bin Zayd látọ̀dọ̀ afáwà Hammad ọmọ Zayd sanadu kan ni tọ̀ríkù kan ni afáà gbà dì síwá lọ́nà mẹ́ta ẹgbọ́n mi ojúpọ̀nà kan ni ojúpọ̀nà mi والحارث بن مسكين متوبة دي سي وضع كاني عفا الحارث بن مسكين قراءة علي وان كافونيو وانا اسمع يوان بونتا because èmi àtàfà yẹn àfà ní kí má wọlé àmọ́ ọmọ kí ó gidi ó fẹ́ sáǹfà ní yóò wá dúró sẹ́nu ọ̀nà yóò máa wá sí kíní yóò máa wá gbọ́ yìí bá fi èèyàn já kí ìbá sí ilé yìí rágùn ẹ̀gbọ́n mi àfá rẹ̀ gbọdọ̀ máa sọ nọ́nsẹ́nsì ọmọ wá sọ̀pọ̀ tẹ̀ náà àmọ́tàwà bá ẹgbẹ́ ìfẹ́ rí orin olófẹ́ sàpàá lọ́dọ̀ rẹ̀ ó sì kíni ó sì sùúrù àìsí sọ tó ṣẹlẹ̀ láàrin Harith bin Miskin àti tani àtàfà an-Nasā'ī dírẹ́sì àfà an-Nasā'ī ni Harith bin Miskin ò láìkì pé kọmọ jẹ́ pé CID ni ọ̀wá ní fẹ́jú wọlé tí òun pé irọ́ wọ́n wọlé ìníjẹ ọmọ tó ń sì rẹ̀ sáǹfàní ọwọ́ láti ìlú nasa jìnàjìnà lọ́hùn ìlú Khurasan ọwọ́ wá sí Misro ìwà lọ lásán ìlọ́ o ìgbà ìmọ̀ yìí ni gbogbo ọ̀nà tó bá gbá kọ́dẹ̀ ìgbà wá bí pé yóò tún wá lo kọ́tìnì káfà fi lè mọ́ rí pé bóyá wà lójú wíńdò ẹ wo wàhálà táyẹ̀ sacrifice fún ìmọ̀ ọ̀là wá ń kà rọrùn ní ìsìn Allahu Akbar ọlọ́dà kò bá yọ́nu sí wọn o mo tún gbàdí sí wọ́n tọ́dọ̀ Harith bin Miskin qira'atan alayhi wọ́n katira yẹ fún wa ana asma'u ìwọ́n gbọ́ àmọ́nà nìyẹn
kìí sí bá fà dídì sọ fún mi àwọn míì ní ṣe kíni ní sọ̀rọ̀ fún àmì mìíràn sí kíni ìbínà sáǹfàní àní Ibn Qasim afá àdís bún miskin ibò gbogbo àdísì látọ̀dọ̀ ta ni Ibn Qasim látọ̀dọ̀ Abdurrahman bin Qasim síkà fàkí Abdurrahman bin Qasim ọmọ kí Imam Maliki ni nínú àwọn tí wọ́n gba ìmọ̀ Imam Maliki tún kílẹ̀ sẹ́gbọ́lẹ́yìn nínú àwọn tí wọ́n gba ìmọ̀ Imam Maliki tí wọ́n sèfò ẹ̀ Abdurrahman bin Qasim wà bẹ́ ó lázàmà Imam Qasim Imam Maliki kọ́dẹ̀ gbà wá lùmí fún tó 20 years tí Imam Maliki gbé máa lọ kò sí tuntun tó gbọ́ lọ́dọ̀ mi mọ́ Imam Maliki sọ kò sí tó gbọ́ mọ́ gbogbo ọmọ ló ti gbà tẹ́lẹ̀ lọ́dọ̀ mi láàzídùk kò sí nǹkan ní tó lékún fún ọmọ àwọn ẹkọ́ sí mọ́ tó dó ti Imam Maliki ni ló fi pé nínú ọ̀nà ìgbà tí èèyàn fi máa nímọ̀ pé èèyàn gbọ́dọ̀ fi àwọn àfáà kalẹ̀ ọ̀nà wọn bá kò lọ́dọ̀ wọn tó wọn tó sí gíní tó wọn tó kọ́ntàtì wọn wà tó máa rí tuntun wọ̀túùlù máa dá zaman wọ́n fẹ́ gbámà láàrin ọdún kan láàrin ọdún méjì àhàírọ̀ kò rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lo àìmọye ọdún tó fi wà pẹ̀lú àfá láti máa gbàmà láti máa tún máa béèrè àlàyé lérí nǹkan tí ó bá sí kíni tí ó bá clear àmọ́ mo ti arrive wọ́n náà wá dàbá mo ti arrive ọ̀n pàṣẹ fàtíwá ó sọ àwọn èèyàn tó pọ̀ Imam Qasim iná wá gbà wá qal ó sọ báyìí pé haddathani Malik Imam Malik sọ fún mi báyìí ojú ọ̀nà mí túnù ojú ọ̀nà mélòó méjì alákọ̀ọ́kọ́ Yahya bin Habib bin Arabi an Hamad ìyẹn mélòó ló gbé yín wá ìyẹn mélòó ló wà láàrin ìbáhùn ìyẹn mélòó méjì that's good tí ibọn nẹ́pẹ̀ Haris bin Miskin ìyẹn mélòó mẹ́ta ẹ máa dé o bimana tahwi another way mi tún wá dimension mi tún yàtọ̀ sí ọ̀nà ilé another chain mi náà tún wá tí mo tún gbọ́rọ̀ àdísì yẹn akhbarana Suleiman àfáà mi Suleiman ló sọ fún mi gẹ́gẹ́ bí táfà Yahya ṣe sọ fún mi gẹ́gẹ́ bí táfà Haris bin Miskin ṣe sọ fún mi ẹlòmíì náà tún sọ fún mi Suleiman bin Suleiman ọmọ Mansur qala ó sọ báyìí pé anba'ana Abdullah bin Mubarak afá Abdullah bin Mubarak kìí ń ṣe kí ni ń fún wa ní rò olùjọ́ ọ̀nà mílò báhùn mẹ́ta tẹ́ bá wo alákọ̀ọ́kọ́ ìyẹn méjì láàrin Nasā'ī tẹ́ bá wo ẹlẹ́ẹ̀kejì ìyẹn mélòó ìyẹn mẹ́ta bẹ́ bá wo ẹlẹ́ẹ̀kẹta ìyẹn mélòó ìyẹn méjì òun náà ń pè ní isnadul ali wan nazil ìkan ga àwọn méjì ga ẹyọ̀kan sí kẹ́ni ọ̀wàlẹ̀ ẹ̀wọ́n mi ẹyọ̀kan sí kẹ́ni ọ̀wàlẹ̀ dàtí mi láàrin àfá sẹ́lòmí tó gbà àdísì gangan bí pín yẹn mẹ́ta ń bẹ̀ẹ̀bì kan yẹn méjì kan bẹ̀ẹ̀bì kan òun là ń pè ní isnadu mada al-ali wa kíni wan nazil qal ó ní kò wọ́n láhùláhù àmádìsì tá sọ ní ìsìn o ti Imamu ta ni Abdullah bin Mubarak ni gbogbo oúnjẹ wá pàdé lọ́dọ̀ ta ni Yahya bin Sa'id lọ́dọ̀ Yahya ọmọ Sa'id wọ́n fẹ́ gbé jìnà a sọ pé àwọn Yahya bin Sa'id irú Yahya Sa'id mẹ́rin lá ní ìrọ̀lọ́ àfáà alájìsì náà mẹ́ta ojú ẹ̀ lọ náà mẹ́rin lá ní a ní Yahya ibn Sa'id al-Qattani tó bá kọ̀ tó wà yẹn ìyàkẹ́ náà tó wà mẹ́ Yahya ibn Sa'id al-Amawi àwọn méjì nìyẹn a tó wá ní tó bá kọ̀ kan tó jẹ́ bí àsìkò àwọn tábìí àbá ti báwò tábìí àwọn méjì kan náà tó wà mẹ́ Yahya ibn Sa'id àwọn náà jẹ́ a ní kà ń pè wọn kí ni al-Ansari òun ilé yìí a ní kà ń pè ní kí ni at-Taymi so yí báwọn ẹ máa dé naam an Yahya ibn Sa'id látọ̀dọ̀ Yahya ọmọ Sa'id an Muhammad bin Ibrahim
Yahya ibn Sa'id òun nìkan ló gbà wá al-Ansari kò sẹ́lòmí tó tún gbà wá nínú àwọn tọ́bákọ̀ rẹ̀ òun nìkan ló gbà wá àtúgbò lẹ́lòmíì nínú àwọn ọjọ́ olùgbà òun náà tún gbà wá ẹmọ̀dé báwọn ẹ̀rùgbà yìí tàn gbà wá wọ́n pọ̀ àmọ́ ní ìsìn láti Yahya ibn Sa'id ààrẹ lómi tó tún gbà wá mọ́ an Muhammad bin Ibrahim látọ̀dọ̀ Muhammad ọmọ Ibrahim òun nìkan náà ló gbà wá ibi tó bá kọ rẹ̀ àtọ́rẹ́ lómi ma an Alqama látọ̀dọ̀ Alqama ọmọ Waqqas àwọn kan ní sàábé ni àmọ́kò nílẹ̀ tàbí ẹ̀yìn ni ẹgbọ́n mi ọba nàbí láyé Alqama ọmọ ọgbọ́n náà pé Waqqas òun nìkan ló tún gbà wá ẹlòmí ò sí gíní ọgbà wá mọ́ an Umar ibn Khattab látọ̀dọ̀ Umar ọmọ Khattab Umar nìkan náà ló gbà wá ẹlòmí ò tún gbà wá ní sàábé mọ́ hadisi yẹn là ń pè ní hadisul fard or hadisul gharib hadisi bí ìyẹn kan ló gbà wá ìyẹn kan náà tún gbà lọ́wọ́ ìyẹn kan náà tún gbà wá lọ́dọ̀ rẹ̀ irú hadisi yẹn là ń pè ní kíni gharib or hadisul mada fard ìtumọ̀ ń ṣẹlẹ̀ ohun tó jẹ́ pé hadisi bí ìyẹn méjì náà wà gbà wá òun là ń pè ní aziz tó bá ti ju méjì lọ bí mẹ́ta sí ọ̀pọ̀ jù báwọn lọ òun là ń pè ní mashhur àmọ́ tó bá ọ̀gọ̀rọ̀ nígbà wá awáka ọgbà tẹ́gbà wá 40 50 100 mutawatir nìyẹn mutawatir náà dáwọ́tí ẹ̀ ní ìdíkẹ́ tó máa bèèrè sánàdù wọn àyílá rákà mẹ́rin ẹ̀wọ́n mi bẹ́ẹ̀ nìsín alásàrì rákà mẹ́rin zúrí rákà mẹ́rin àsùbá rákà méjì magrubi mẹ́ta tó ṣe wánú tàwátùrù ní gbogbo eléyìn ó lè máa jẹ́ ma'anan ó sì lè máa jẹ́ kí ni láwùsọ ìtàsọ ma'anan nìyẹn mẹ́rin ànábì máa ń kí méjì ní máa ń kí mẹ́ta ní máa ń kí magrubi tàwátùrù ní gbogbo eléyìn wa ó mẹ́rin gẹ́ ti mi ò sí pè ní rọ́ lọ́wọ́ òní man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar bá dì sí bá wá jẹ́ gẹ̀ríbù èyí wọ́n sọ pé kò jẹ́ sahih ó lè jẹ́ sahih ní tó ṣe pàtàkì ní pé ẹni tí ó gbà wá kan jẹ́ lòdò èèyàn lọ jẹ́ pé Imam Bukhari fi bẹ̀rẹ̀ àdísì rẹ̀ innamal a'malu binniyat àdísì gẹ̀ríbù ni ó wá sahih ó sì fi parí àdísì ẹ̀ náà bí Sahih Bukhari náà an Abi Hurairah an Rasulillahi sallallahu alaihi wasallam qala kalimatani خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وسن لو gba wa do sabe Abu Hurairah nìkan ni àwọn tó gba wa Abu Hurairah Abu Zur'a òun nìkan náà ni en tó gba wa Abu Zur'a náà èyàn kan náà ni en tó gba tó fi láti bowo lọ́pọ̀ yẹn padà gba èyàn kan náà ni irú hadisi la ń pè ní kíni gẹ̀rí tó ti wá náà alátọ́dọ̀ afọ́wọ̀ Umar Allah Nabi sọ báyìí pé innamal a'mal gbogbo iṣẹ́ tí yẹn bá ń ṣe pátá biniyya pẹ̀lú àníyàn rẹ̀ ìmí wá pé innamal a'malu biniyyat ọlọ́bẹ̀ ìmí sì wá al-a'malu biniyya tó sì gbá wá ẹ̀ríkà ní pé ojúpọ̀nà mélòó ní mẹ́ta náà innamal a'malu biniyya gbogbo sẹ́pátá yóò máa wà pẹ̀lú àníyàn ní iṣẹ́ tá gbà ọgbọ̀dọ̀ sí gẹ́ni ọgbọ̀dọ̀ láníyàn wa innama li imri'i ma nawa ilẹ̀ gbàwá mi wa innama li kulli imri'i ma nawa ọmọ yóò sì máa gbẹ̀san tó bá gbà láníyàn ìsúnmọ̀ ẹni ẹ̀ ọmọ yóò máa gbà ẹ̀san tó bá gbà ní àníyàn ìyẹn gbọdọ̀ láníyàn lè nìkan tó bá ṣe àníyàn láti máa fi san ẹ̀san fún òun náà ni ó sì máa fi gba ìyà àníyàn kàn ṣe pàtàkì fún di méjì ìdí alákọ̀ọ́kọ́ ká fi separate ìjọsìn yàtọ̀ sí ìjọsìn ẹni tó wá fún ní ìsìn tó wọ mọ́sálásí tó yàn rákà méjì tó sì jáde àjẹ́ tó wọ mọ́sálásí tó ń ṣe rákà méjì tahiyyatu masjid rákà méjì náà yọ yan àmáníyàn sí kíni ọ̀yàtọ̀
alákọ̀ọ́kọ́ yan rákà méjì salatu safari mú kí kọsùrù mú kí rákà méjì ló kíhùn àníyàn ẹ̀ ló ṣekín ló separate ẹ̀ yàtọ̀ sí ẹni ṣekín tó yan náfílà gẹ́bẹ̀ náà ni àníyàn tó máa ń separate ìjọsìn yàtọ̀ sí kíni àládà ó ti wà ní àládà rẹ̀ láàárọ̀ yóò wẹ̀ yóò sinra ọba ti jí lásùgbà yóò ṣekín yóò sinra àmọ́ lásùgbà ọjọ́ kan tí ó jí báyìí dé oníjẹ́nàbàlá ẹ̀bọ́n mi ó sì wọ tọ́lẹ̀tì lóòótọ́ ó sì sinra àmá níyàn tó níyẹn ìdáhùn jẹ́nẹ́bà mọ́ fẹ́ wẹ̀ o kìí sọ ordinary ìsinra nípa níyàn náà ni the same thing náà ni ìmá dáìsí mẹ́ta ìmá dáìsí mẹ́wàá ọgbẹ̀lẹ́ yìí ẹ̀bọ́n mi sáà ti dámi sáà kó káàdì gbogbo ara ló sì gíní ló ṣe pàtàkì mo bẹ́ gẹ́ ti mi àníyàn sì túnmọ̀ tó ṣe pàtàkì fẹ́ni táà ń ṣe fún al-maqsudu lah aw al-ma'mulu lah ẹni táà ń ṣe yẹn fún ń kírun yìí nítorí tọ́lọ́run ni o ń kírun yìí kí n bá lè máa rí owó ní o ń kírun kí n bá lè máa gbé mi náà ń kírun o sẹ́pá ní ẹ̀yà tọ̀tọ̀ àmọ́nù kankan lájọ́ ń kí àlọ́wà kankan lájọ́ sí sáwò kankan lájọ́ tó sí láti dé lọ́wà náà sọ́nà pé ẹni tí ń jagun kọ́rọ̀ Ọlọ́run bá lè ga àtẹni tí ń jagun nítorí kó bá lè dìfẹ́ndì ẹgbà ákàmọ̀ ìgbìmọ̀ lágbára ẹ̀gbọ́n mi àtẹni tí ń jagun àríkà kólógún ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ́dẹ̀ èyí tí ń jagun tó tọ́lọ́run àti bá àríkà kó ọ̀nà gbaládá àmọ́kò lè tó ẹni tí gíní tí ń jà tó tọ́lọ́run bá nìkan gẹ́bẹ̀ náà ẹni tí lọ múra àgàgà ó máa December yìí ẹ̀yà lọ kálọ̀ máàkì ẹ̀ kó rí bá lè máa fi pọ́ àwádé owó ogó kẹ́mà mi Japan kẹ́mà mi ní London ó ní látàkà kan tó gbà ọdọ̀ Ọlọ́run ọba ayé nìkan ló fi ló mọ̀ tó ń tọ́wọ́ máa tẹ́ tí kọ́ náà sóhun lẹ́sàn ó lọ sí múra nítorí ayé ni kìí ṣe torí kíni ìṣe ìtọ́ Ọlọ́run ọba àdísì ṣe pàtàkì láwọn àfáà mímọ̀ fi bẹ̀rẹ̀ tíra wọn wọ́n dá Imam Muslim lẹ́yìn àdísì Ibn Umar ilé ìlú tó fi gbèsè kéjì náà akhbarana náà wa innama likulli imri'in ma nawa faman kanat hijratuhu ila Allah ẹ̀yin tó bá ṣe jíra rẹ̀ nítorí tọ́lọ́run ọba ó wà nípò innamal a'malu binniyat ó sì sẹ́yìn nítorí tọ́lọ́run ọba kí wá lẹ́sìn fa hijratuhu ila Allah wa rasulihi ọlọ́run ó san lẹ́san ẹni tó sì yí àtúntò ọlọ́run àtúntíṣẹ́ dá ìtútù ọlọ́run ló fi ṣe á sì san lẹ́san bá òṣèlú ìtútù ọlọ́run ládá ti wà fún faqad waqa ajruhu ala Allah kíyàn fi lù kalẹ̀ nítorí wọn àgbòhun láyè láti sin ọlọ́run ọba ń bẹ́ẹ̀ àwọn kíyàn fi iṣẹ́ kan kalẹ̀ gbá iṣẹ́ àrámù ni èyí ni màá gbowó rìbá ní màá fi tọ́mọ owó èpè owó tó lò àmì ọ̀fẹ́ owó lé ọtí ọwá fi kalẹ̀ ó fi wá lọ síbi sẹ́mì ìjírá náà lòun náà fa hijratuhu ila Allahi wa rasulihi wa man kanat hijratuhu ila dunya ẹwà gbé tó fi ṣe ilé ayé tó fi ṣe ìjírá nítorí ilé ayé ni ìgbádùn wa Madina kọ́dá ọba ti dé Madina èèyàn kó fún ìyàwó tiẹ̀ ẹ̀yìn yóò tó fún olówó ni òkú ọmọdá nítorí wíkí ni ìgbádùn tó wà ń bẹ́ẹ̀ ni yusibuha anábì lẹ́sàn tí ẹ̀ náà yóò rí ayé hàn yóò rí àmọ́ kò ní kẹ̀kẹ́ tí ó bá lọ́dọ̀ Ọlọ́run ọba ẹni tó bá wá ìmọ̀ nígbà afẹ́ mẹ́kì ẹ̀ ní afẹ́jẹ́ máa gbé mọ́tò fún wa afẹ́jẹ́ ká máa wá ní Ọlọ́run ojú wọn àwọn mi àmọ́ ò ní kẹ̀kẹ́ tó bá lọ́dọ̀ Ọlọ́run ọba وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا يقول السكيزانية àwọn Ọlọ́run bá ṣe ayé fún wọn náà kò sí láì bí mẹ́ àníyàn rẹ̀ nítorí Ọlọ́run bá ní eléyìí kàn jẹ́ kíni ọkàn jẹ́ ènì ní ọgbà àwọn àbúrò rẹ̀ kò rọrùn nígbà tí wọ́n ń ké mọ́ Ọlọ́run kàn ní bí kíni ìgbádùn yẹn kàn dé ń parí ni àwọn mi láyà nẹ́bí àbúrò yẹn sọ́fà ayé àbúrò àbúrò yẹn sọ́fà láyé o mọ́rù nìkan sí kíni ìkan gbẹmúdẹ́ ọlábádé àwúrẹ́ láti ní ọlá
ẹ̀wọ́n mi Abu Hurairah ti gíní ó ti ní owó káàlì tó jẹ àlífà kí Muawiya tó jẹ àlífà owó ti dé owó ti wà ní ẹ̀kọ́ máa ń gbà Abu Hurairah lọ tó lẹ́yìn àlí lẹ́yìn Muawiya tó pé máa fún lọ́bẹ̀ wallahi ó ti lówó báyìí ẹ lọ káàtà Abu Hurairah ti ní owó kí Muawiya tó jẹ àlífà owó ti pọ̀ owó ti wà látọ̀ sọ̀látù kálífà Muawiya àti Sámú owó ti dé wallahi owó ti dé gbà ohun ìnìní náà fàmàkẹ́rẹ̀ sí yọ́sùn ila Allah ẹn bá sí jíra ètò tọ́lọ́wọ́ ọba wà ila rasulihi àti ilé òjíṣẹ́ ló fi ṣe ajá lọ sí Mákà ìgbàtà náà bí ti kó Mádínà ẹjá lọ sí Mádínà ìgbàtà náà bí ti kó Mákà a mọ̀ lọ gbọ́rọ̀ lọ́dọ̀ Ànábì ní o ń tà náà ìbá lọ́rọ̀ àwọn náà wà o fa hijratu ila Allahi wa rasulihi wa man kanat hijratu ila dunya ẹn tó bá sí jíra tó ilé ayé yusibuha ẹ̀san ayé náà gbé fún aw imra'atin àbó sí jíra rẹ̀ nítorí obìnrin bá ẹjá ń so ní Mádínà máa wọ́n fún àníyàwó mẹ́ ọ́dà ní san sàdáàkí Ànábì ní yankí ìhùwà yóò fẹ́ ẹni àkàn bẹ Allahu a'lam sí àti al-khabar ó fẹ́ Ummu Qais ọwá rí fẹ́ láti ṣọjọ́ yìí orí fẹ́ ìgbà tó wá gbọ́ ipé bá ti dé Mádínà wọ́n fún ìyàwó wọ́n sì lọ sí Mákà ó sì lọ sí Mádínà nù ó sì dé Mádínà ó sì rí Ummu Qais fẹ́ muhajiru Ummu Qais fa hijratuhu ila ma hajara ilayhi tí yàn bá ṣe hijira fún yóò sì kíni yóò gbẹ̀sẹ̀ lérí àníyàn ṣe pàtàkì ìlànà bí yàn bá fẹ́ sálò ọ̀la ọgbọ́dọ̀ láníyàn bó fẹ́ sí kíni ọgbọ́dọ̀ sálò ọ̀la ní bọ́ ọba ti láníyàn ọwọ́ mi ò lálò ọ̀la nìyẹn òun sì wọ́n lásán ọkà ń gbà gí ma kọntínú láyé sọ́dá rẹ̀ láà ọwá sọ́rọ̀ látọwọ̀ láàrọ̀ láwọ̀ bọ́ bá kírun bẹ́ẹ̀ ó dáhùn padà ó ti gbọ́dọ̀ láníyàn bí fọ́kù tó sí kíni kò tó bẹ̀rẹ̀ ó sì gbọ́dọ̀ láníyàn tó fi sí kíni tó fi parí ẹ̀ tọ́bọ́ wá parí ẹ̀ tán àlọ́ láti kírun o lè máa fi kírun o lè máa fi ka Kùránì o lè máa fi yan náfílà tí ó bá ti já Wallahu ta'ala a'lam. Na'am. الوضوء من الإناء. نعم. أخبرنا قتيبة عن مالك عن إسحاق بن عبد الله بن أبي طلحة. نعم. عن أنس قال رأيت رسول الله صلى الله عليه وسلم وحانت صلاة العصر فالتمس الناس وجوها فلم يجدوه فأتي رسول الله صلى الله عليه وسلم بوجوه ووضع يده في ذلك الإناء. نعم. وأمر الناس أن يتودؤوا. نعم. فرأيت الماء ينبؤ من تحت أصابعه. نعم. حتى تودؤوا من عند آخره. نعم. أخبرنا إسحاق بن إبراهيم قال أنبأنا عبد الرزاق قال أنبأنا سفيان عن الأحمش عن إبراهيم عن علقمة عن عبد الله قال كنا مع النبي صلى الله عليه وسلم فلم يجدوا ماء فأتي بثور فأدخل يده فلقد رأيت الماء يتفجر من بين أصابعه ويقول حي على الظهور والبركة من الله عز وجل. قال الأعمش فحدثني سالم بن أبي الجعد قال قلت لجابر كم كنتم يومئذ قال 1500. نعم. أنا لا تدو أفاق الوضوء من الإناء kí yàn máa sàrọ̀ láti inú ìgbá báyìí kí yàn sì máa tọwọ́ bọ̀ kó mọ̀ fi sàrọ̀ lábẹ́ só lọ àbí ọ̀lọ́ ó lọ àmọ́ kí yàn tó máa tọwọ́ bọ̀ ọgọ́ sí kí ni ọkọ̀ fọwọ́ inú lẹ́ẹ̀mẹ́ta especially fẹ́ni tó bá jí lójú oorun àti sọ ẹni bá jí lójú oorun ó gbọ́dọ̀ sí kí ni ó gbọ́dọ̀ fọwọ́ inú lẹ́ẹ̀mẹ́ta afọ́wọ́ fẹ́ mẹ́fínẹ́sì pé ìyẹn lè sàlọ̀ ọlá nínú gbá tó gbọ́n tọwọ́bọ̀ tó ní ìdíkò tó máa sí kíní kò tó máa sẹ́ sẹ̀mùláyé jọ kò sí bí àgé ẹgbẹ́ bá lọ àgé yóò sí kíní yóò lówó dáadáa ìgbá yẹn ló rọrùn jù a ní akhbara bẹ́ Qutayba afá Qutayba bin Sa'id wọ́n sọ àdísì fún wa an Malik siqa hafiz an Malik
látọ̀dọ̀ Imam Malik bin Anas thiqatun min asbat an Ishaq bin Abdullah bin Abi Talha látọ̀dọ̀ Ishaq bin Abdullah bin Abi Talha. Abdullah Ishaqi afáàni afá Imam Malik nínú àwọn tí wọ́n bá bùn ní mà ní ẹgbọ́n mi àdúà Nábì gbà látàrí ìjọpá àdúà Nábì gbà látàrí bàbá rẹ̀ ẹgbọ́n mi bàbá rẹ̀ ọmọ ìyá Anasi ni nídìílé díntrù ìyá kìí ṣe trú bàbá Anas wọ́n ní kó kó ní Madina àwọn kan ní kó kú gbà tó lọ àwọn kan tó lọ sí ẹ̀sìn ní Allahu a'lam. Anas bin Malik yẹn kó Madina àmọ́ Anas wà pẹ̀lú yẹn ìyá Anas wà padà fẹ́ ẹlòmíì ó fẹ́ Abu Talha tó wá fẹ́ yẹn ìyá Anas bímọ fún ọmọ yẹn padà ó rẹ̀ nígbà tó wá rí ọmọ yẹn àárẹ̀ yẹn lágbára gan Abu Talha jáde ọwá dérọ̀lẹ́ bí alẹ́ bó lọ́mọ yìí ara ti balẹ̀ yányán ọmọ alákankan mọ́ asọ́mọ ti kú ìyanu ara ti balẹ̀ kọ̀dẹ̀ hádà àti àǹfààsùfù gbogbo mímí sókè rẹ̀ sí gíní ó ti lọ́lẹ̀ gbogbo jẹ fún ọjẹun dáadáa ẹ̀ ní síra wọn a ṣeré ìgbàtàn wá ṣeré tán dákun tí yàn ká bá gbé nǹkan fún ọ tó wá ní bóhun gbà padà tó dá padà bó wà bóhun dàgbà wọ́n dá padà fún ọ lillahi ma a'ta wa lahu ma akhadha ọlọ́run ní tó bá fún wa òun ló sì ní tó bá sí kí tó bá gbà padà ọlọ́run ti gbọ́ ọmọ padà o bàbá sọ́ọ̀kì omi ló lákì tó báyìí tí mo fi jẹun tí mo fi wẹ̀ tí mo tó fi súnmọ́ sẹ́rẹ̀ pé ilẹ̀ ká bọ́kùnrin bàbá bọ́kùnrin bẹ́ẹ̀ yóò dìsàpọ́ǹtì rẹ̀ o obìnrin ló ti lọ́kàn báhùn ọwá lọ bá nẹ́bí jọ kejì àwọn kan ní ìrìwáyà kan gbé tó sì dọ́rọ̀ ànẹ́bí ọlọ́run ọgbọ́ fi àlùbáríkà sí ti ẹ̀sìn lánàá alóhùn ló sọ ànẹ́bí ọlọ́run fi àlùbáríkà sí ti ẹ̀sìn lánàá ọlọ́run sì ní kó dọ̀mọ̀ ọmọ tó wá dì yẹn ni Abdullah wá bímọ ọmọ tó bí ọmọ mẹ́sàn-án ẹgbà wá kan bí wá bẹ́ gbogbo àwọn ẹpátá ní wọ́n há Kùránì ní wọ́n jí àfá nínú àwọn ọmọ ẹwà díká ní Ishaq bin Abdullah Ishaq yẹn wá ń gbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ọkù bàbẹ́ ti di Anas sẹ́tìrí àlákọ́ yẹn náà kọ́l ó sọ báyìí pé Anas ni wọ́n sọ báyìí Anas jẹ́ ọmọ ọ̀dọ̀ Ànábì ó sáfà Ànábì fọdún 10 Ànábì ò náà rí Ànábì ò sì mú rí ó ní ra'aytu Rasulullah mo rí òjíṣẹ́ Ọlọ́run ọba wa hanat salatul asr ìrun asìrì sí tó a ní pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní gazwatu Khandaq ogun Khandaq ló ti ṣẹlẹ̀ nígbà táwọn ọ̀tá ń bọ̀ wá bá Nabi sallallahu alaihi wasallam ó náà pè ní gazwatul Ahzab àwọn ká Nabi mọ́lé ni omi ò wọlé oúnjẹ ò wọlé wọn ìlọ́pọ̀ mí ń ta mọ́ àwọn ọ̀tá ti wà wájú àsìkò orísì tó bá ibò láti wá ṣe báyìí faltamasa annasu wàdú àwọn èèyàn wá ń wú omi tán fi sàlùwàlá wàdú omi tá ń lò al-ma'ul musta'mal wùdú òun ni fi'il iṣẹ́ tá ń ṣe faltamasa annasu alwàdú àwọn èèyàn wá kíni omi tán fi sàlùwàlá falam yajiduhu wọn rómí gbogbo láti lọ pọ̀ mínà làwọn ọ̀tá ti wà ń sáìdì ẹ̀ báyìí because yóò mọ̀ yíyá wọn tán wà Mádínà ibi tí Khandaq wà ibẹ̀ẹ̀lẹ́ gbà kọjá tẹ́ fi máa lọ síbi odò bíèrò Usman tí Yahudi nígbà yẹn Yahudi kan ló ní ibẹ̀lá yẹn tí máa lọ pọn ní ẹ̀bọ́n mi ní máa ń tà fún wọn ní o lówó tó wọ́n àdẹ́bìá ní man ishtara bíèrò ma'una àbí bíèrò ma'una náà ni ẹni tó bá rú mi yẹn falahu al-janna aljanna jẹ́ tí ẹ̀ yóò Yahudi ń ta ni owó yẹn máa ń
owó yẹn máa ń pọ̀. Usman wà lọ́ba àwọn business ní brain nìkan táwọn yìí fún mi name your price máa rà yẹ̀wò ìdíbò nìkan ní ìdá because òun nìkan ló lómi tí ó sì kí tó lè sufficient fáwọn yẹn tó sì clean ní gbogbo Madina ń gbà yẹn ẹ̀yìn Khandak ló wà lọ́nà ẹ̀bá kó ń sábà masájì ẹ máa lo kìbìlàtẹ́nì níwájú kìbìlàtẹ́nì ọlọ́ní sájì lé wọn kálukú níwájú kìbìlàtẹ́nì tí a tún máa fi máa lọ sí ibò náà ń pè é tọ̀ríkù uyun àbí Allahu Akbar ha'a Madina Allahu Akbar sáìdì ibẹ̀ ní kànga yẹn wà Usman lọ́wọ́ ẹni jẹ́úrí lọ́wọ́ ọ̀tá Usman wà lọ́wọ́ báyìí jáṣe báyìí tàjọ méjì fún mi tàjọ méjì fún mi kí wọ́n máa níjọ́ yòókù àbí tàjọ mẹ́ta fún mi wọ́n máa níjọ́ yòókù same business ni ọba ta fún Usman radiyallahu ta'ala ìjọ tí Usman rẹ̀ ti mọ̀ pé kí lọ́wọ́ máa jẹ́ ọ̀fẹ́ gbogbo ẹni tí ó pọ̀mí pátá ìjọ méjì ò náà wà wọ́n wọ́n pọ̀ tó láì wọ́n kọrí nínú ọ̀pọ̀ tó ìjọ mẹ́rin náà kalẹ̀ sí ìjọ tó bá kù ti Yẹ̀wúdí kò ní lẹ́nì kẹ́kẹ́ kọ́dà Yẹ̀wúdí ẹgbẹ́ rẹ̀ tó ní wá mo fi sọ bó ní bíkọ́tà bá ń sọ àdísì lásán tí yóò mọ́ bó lómi yẹn ṣe scarce ìyọ́ta àáfẹ́ wà lómi Mẹ̀dínà ní sí kẹ́kọ́ sáyé lọ sí Mẹ̀dínà ló sì sáyé gbómi wá fún wọn ayájẹ́ bá gbómi ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ Yẹ̀wúdí bá ọba wo Usman fẹ́ kan wá ara jẹ́ òkú Usman fẹ́ wá ara omi yẹn sì bẹ̀rẹ̀ ní olórí níbi omi yẹn wọ́n bá Usman wọ́n bá gbin ọgbìn ẹ̀rà àbọ̀ náà ń pè àwọn làbídùn sí wọ́n sàbá tọ́jú ẹ̀ owó yẹn ń bẹ̀rẹ̀ ní olórí fún Usman wọ́n bá dé Bankul Ahli ọba hisabu Usman bin Affan níbẹ̀ billions wọ́n fi kó hòtẹ́ẹ̀lì wọ́n fi sanwó tàfíìs wọ́n fi rán èèyàn lọ sí hajj wọ́n fi rán èèyàn lọ sí múra ládá Usman òtọ́dọ̀ ní olónìí látàrí òdò yẹn owó ìmọ̀mù ní owó Usman náà fi ń san owó ẹni tí kọ́ yẹn Kùránì ní owó Usman náà fi ń san ń bẹ àníyàn dáadáa ṣe pàtàkì ibi táwa ń lọ ní kó mi ọ̀ráyè wọ Mọ̀dínà mọ́ ọ̀ráyè pẹ̀lú mọ́ fọ̀ntọ́mọ̀sù ákírùn wọ́n bá wó mi fàlámì èyídú wọ́n rí fọ́wú tí a Rasulullah bí wàdú àwọn afánẹ́bì ló mi díẹ̀ alẹ́bẹ̀yìn náà sàlọ́lá yìí omi díẹ̀ ìlarí kò lè tó ní jù yẹn kan lọ yóò tó ẹ̀yìn nìkan ànẹ́bì wá wò báyìí fọwọ́bọ̀ ayadahu fi dhalika iná ànẹ́bì wá tọwọ́ ẹ̀bọ́nú igbá ẹ̀ igbó omi tó gbá ànẹ́bì nìkan ló lè tó ànẹ́bì wá tọwọ́ rẹ̀ bọ́ wà á máa wọn nọ́ọ̀sì ànẹ́bì wá pààyàn láti ayẹta wọ́gbọ̀ ẹ̀yẹ máa sàlọ́lá omi tí ó tó wà ànẹ́bì ìwọ nìkan náà ni ó tó wù tó ní ká máa wá sàlọ́lá ànẹ́bì náà bọ̀ wá wá sàlọ́lá fara'aytul ma'a àfáà náà sì ní sọ báyìí mo wá rí omi yanba'u min tahti asabi'ihi tí ń jáde látàwọ́ ànábì sallallahu alayhi wa sallam min dala'il nubuwwah nìyẹn evidence pé ànábì ojú sí ọlọ́run ọba ni omi ń jáde láti ọwọ́ ànábì báyìí kìí sí ànábì kìí màlú ànábì ti kú kìí sí màlú ànábì ti kú ànábì mo rí omi tí ń jáde yanbu'u aw yanbi'u kúgbẹ́ lọ musallasi mo rí omi tí ń jáde min tahti asabi'ihi láti kí ni ọwọ́ ànábì báyìí hatta tawaddahu min indi akhirihi tí gbogbo wọn fi sàrọ̀ látẹ́ gbogbo pátá ló kárí kọ́dẹ̀ ìgbàwà mi ìgbàwà bí 1,500 ni wọ́n àwọn tó wà níbi gásíwọ́tò Khandak 1,500 ni gbogbo pátá ló fi sàrọ̀ lá ní kárí wọn mùjíza ńláńlá ni afá Aini àti Nawawi yes Aini tẹ̀sọ́ precisely ó ní tó ànábì Musa bá ṣe mùjíza ipò fún pọ̀pá ọlọ́run fún mùjíza ipò fún pọ̀pọ̀ sí kíní ó là má àpáta omi jáde ìran àpáta ní ma ń yomi jáde ìran àpáta ní ma sí kíní ní ma ń yomi jáde sírànwọ́ ma ń yomi jáde
lẹ́yìn ìgbà náà olúwa mi máa ń ṣe nǹkan pẹ̀lú sábàbí ọ̀fẹ́ bímọ ọ̀fẹ́ yàwó àbọ̀lùfẹ́ bímọ omi kan wà lẹ́yìn ẹwọ́n mi lọ́nà ìwà nẹ́bì tọwọ́ bọ̀ omi ẹ̀ ń ṣe kẹ́ni ìsìn pọ̀ sí ibi ta fẹ́ lò ń bẹ̀ ni pé àwọn sàábí wọ́n ń sálò aláìlẹ́kẹ́ni gbogbo yẹn gbogbo wọn ń tọwọ́ bọ̀ má sọ pé omi yàá omi tó tọwọ́ bọ̀ ní àbí sàlọ̀ alá kò bá jẹ́ kíkíù ní ẹ omi tán bá ti fi sàlọ̀ alá tọwọ́ bọ̀ olè sí kíni wọ́n náà lè tọwọ́ bọ̀ kò bàlá lájẹ́ ọgbómi ẹjẹ́ láti fẹ́ fi ṣe àlọ̀ alá isnadu min àni ishaq bin ibrahim látọ̀dọ̀ ishaq bin ibrahim kíni kí ló kọ́ ẹ̀ rọ̀hàwé àbí kíni rọ̀húyà àwọn aládìsí ó pè ní ishaq bin ibrahim rọ̀húyà àwọn olókò ó pè ní kíni rọ̀hàwé àbáwọn fíkíù akhbarana abdurrazzaq afá abdurrazzaq sọ fún wa afá abdurrazzaq yẹn bun hammam as-san'ani ọmọ ìlú yamani nínú àwọn tí wọ́n sì tíra kún fádìsì ni ó tráfù káàkiri tó sì wá tráfù tó gbàdìsì bẹ́ẹ̀ láwọn ẹ̀nà tó tráfù lọ sọ́rọ̀ ìtàn lọ gbàdìsì Imam Muhammad lọ́rọ̀ rẹ̀ ẹ̀wọ́n mi Imam Muhammad sí kíní ọdọ́dọ̀ rẹ̀ because Imam Muhammad mọ̀ yí pé Allahu Akbar ayẹ́dàmúdá o Imam Muhammad pé Abdurrazzaq ma wá sí múra àbí ma wá sí hajji ìgbà tó dé rẹ̀ ìdé Abdurrazzaq ti lọ kí yẹn travel láti Baghdad kó travel wá sí Maka láti fi pàdé àfá sẹ́mọ̀ wípé ní Baghdad sí Maka kìí sí ọ̀sẹ̀ kan kìí sí oṣù kan ọwá débẹ̀ tó sì wá dé ìrìnàjò àfá yìí tún lọ padà ọwá stop kí ló náà tó ṣe ọwá tó múrin ó tó wá lẹ́ lọ sí ìlú àfá ní Yaman sọfánì ìsáwọn àfá yẹn rí nìyẹn Allahu Akbar Abdurrazzaq àfá aládìsí dáadáa ni òun ló ṣe musannaf Abdurrazzaq musannaf tó pọ́pùlà méjì musannaf ibn Abi Shayba àti musannaf kẹni Abdurrazzaq méjì yẹn gbọdọ̀ máa kà dáadáa àgàgà ẹni tó bá fẹ́ máa ṣe fatuwa abẹ́ni tó bá fẹ́ máa ṣe dájọ́ fíkí ó gbọdọ̀ máa lọ kà dáadáa kọlọ̀ bá ṣe ẹ̀dá fún Sheikh Abdullahi Fawzan tọ́sí ṣẹ́rí ogbó ẹ̀ lẹ́pẹ̀ Bulugh Marami ọ̀dọ̀ wọn ti ka musannaf Abubakar Shayba àríta Abdurrazzaq ká tí kò ló fi dé ọmọ tí wọ́n á parí ẹni ìsìnkú àbí ọdún àwọn zuma láwọ́wà na máa sẹ́ndì àwọn kásẹ̀tì wọn àmọ́ tí ṣe báyìí alhamdulillah afá Abdurrazzaq ọlọ́ọ̀tán sọ pé àwọn kan ní ṣíà ni kí ló sì fà fún pé ṣíà ni àwọn ṣíà kan bẹ tí wọ́n ṣe ṣíà wọn tí wọ́n bú àwọn sábẹ́ ò nígbà yẹn àwọn máa ń sọ pé Abubakar lọ́lá lẹ́yìn náà tàbí Umar lẹ́yìn Umar náà wá sí ẹni tó lọ́lá sí kẹta ní tàbí Àlì lọ́dọ̀ tí wọ́n àgbà ikú Usmanu ju Àlì lọ àmọ́ wọn ní bú Usmanu wọn sì ní bú yàwá Aisha wọn sì ní fẹ̀tẹ́ kan Abubakar àti Umar irú wọn làfá Abdurrazzaq ẹni tó bá wá gbà yí pé Àlì ju Usmanu lọ nìkan níbi ọlá kìí ṣe bí khalifa o because bí khalifa Usman lẹ́tọ̀ sí ju kéré lọ ju Àlí lọ gbogbo àṣàbílẹ́fẹ́ ní kó bọ́ wọ́n ní pé rọ́ ọ̀tọ́ sí khalifa ju Àlí lọ ó takọ̀ àwọn sàábẹ́nu wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahu wa yattabi' ghayra sabili mu'minin nuwallihi ma tawalla ẹgbọ́dọ̀ sàkíyèsí àmẹ́ tó bá gbà pé Àlí lọ́lá ju Abubakar lọ ẹjúbọ̀ náà pé ju Usman lọ àníbàdá rẹ̀ èyí làwọn àfáà kan lọ́nà àfáà Sunan Ibn Jarir Tabari ọlọ síbẹ̀ Ibn Abi Hatim ọlọ síbẹ̀ kọ́dà àfáà Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ pé kìí sí mọ́sálà tá a fi máa ń bàdá èèyàn àbẹ́ tó bá fi lè fẹ́nu ẹ̀tẹ́ kan Usmanu àbàdá rẹ̀ o tí ó ṣe yé nù Abdurrazzaq mo sọ nítorí pé àwọn Abdurrazzaq kìí sí pẹ́ ní ṣíà ní kìí sí ṣíà báwọn ẹ̀bọ́n mi náà kí ló tẹ̀lé قال أنبأنا سفيان ó ní àmbáàná tani orí o سفيان akhbarana Sufyan olú Sufyan ló sọ fáwọn Sufyan ló wà ní ó dá wàhálà kalẹ̀ Sufyan bin Uyayna Abdurrazzaq gbà ní sọ́dọ̀ rẹ̀
Sufyan al-Thawri Abdurrazzaq gbà hadith lọ́dọ̀ rẹ̀ ìwọ nínú méjèèjì lẹ́yìn ìwọ̀n náà méjèèjì náà wọ́n gbà hadith lọ́dọ̀ Amash àmọ́ ẹ̀gbọ́n mi àmọ́ ìkan máa ń gbà lọ́dọ̀ Amash ju ẹnìkan lọ tani Amash Sulaiman bin Mahran a ní pé àni Ibrahim látọ̀dọ̀ Ibrahim bin Zayd ibn Yazid an-Nakha'i an Alqama látọ̀dọ̀ Alqama an-Nakha'i an Abdullah látọ̀dọ̀ Abdullah ibn Mas'ud tọ́wọ́ dọ́kọ̀ Abdullah lásán ibn Mas'ud olùkúnnà máa annabi aláwọ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam pẹ̀lẹ́ kunna ma'a nabi aláwọ̀ pẹ̀lú annabi sallam falam yajidu ma'a gbogbo àwọn pátá àwọn òrómi fa'utiya bi taw ìṣẹ̀lẹ̀mí tún lè yíò ìṣẹ̀lẹ̀ tánàbí jó omi máa pọ̀ ó tó bí mẹ́ta fa'utiya bi taw ọba gbé igbá fà nábi fa'adkhala yadahu annabi bá tọwọ́ bọ̀ falaqad ra'aytu al-ma'a mawari omi yatafajjaru omi ń dà gbáwó min bayni asabihi látọwọ́ ànábì tẹ́wẹ́ ilé kìí ṣe tí ọ̀kan ní kò rí bẹ́ẹ̀ tó ṣe rí nìyẹn gbogbo síra gbà wá gbogbo dàláì nùbú wà gbogbo wọn gbà jáde wa yaqul ànábì wá ní pé hayya ala tahur ọyẹ ẹ máa bọ̀ wá ṣe àlùwàlá ẹ máa bọ̀ wá sí omi tó mọ́ ẹ máa bọ̀ wá sí omi tó mọ́ o wal barakatu minallah èyí tí mo ṣe kìí sagbára ní o ẹgbọ́n mi wàlbárakátú minallah ìbùkún àtọ̀lọ́wọ́ ọba ní àbá ìmámù òsì níbà ilé lónìí ọgbà àbá ìdájọ́ ẹyà wà lálùbáríkà fọ́mọ́ ẹnà ẹ̀fẹ́ gbogbo ẹ̀sọ̀ ẹ̀bùn alówó ọ̀rọ̀ kíyà ẹwà lálùbáríkà fún ìrọ́ yíra albárakátú minallah ọlọ́wọ́ ọba lálùbáríkà ti mọ̀ wá kìí sọ wọ́n fi ń rà yóò bí ọlọ́wọ́ ọba ni ní tí mo ṣe kìí sí mi náà mo ṣe fúnra mi Olúwa mi ló fi bùkún sí ní sallallahu alayhi wa sallam qala al-Amash sọ̀rọ̀ ìpé fahaddathani Salim bin Abi Ja'd a ní Salim bin Abi Ja'd sọ fún mi pé qultu li Jabir ẹgbàwá mi túnú mo sọ fún Jabir kam kuntu yawma idhin mélòó ní gbogbo yíyọ yẹn ẹ̀yin tẹ́ sàrọ̀ alámi igbá tí kìítà níbi ìtọ̀wọ́pọ̀ tí ó pọ̀ yẹn ani 1500 mujiza ta nabi ṣe nìyẹn sallallahu alayhi wa sallam ẹ dákun iṣẹ́ ta nabi ṣe ló fa albarka wọn ẹ bá lóhun náà fẹ́ sí ta nabi náà sí yóò lálùbáríkà bí ò ní lálùbáríkà albarka ń bẹ bí kí ẹ máa tẹ̀lá nabi albarka ń bẹ bí kí ẹ máa ti súnmọ̀ ta nabi wa sallam ìmọ̀ díẹ̀ níbi súnà díẹ̀ tí yẹn implementi ẹ̀bọ́n mi ó lálùbáríkà ju kí lọ ìmọ̀ tí yóò lò lọ ó sì lálùbáríkà ju ìmọ̀ bídíà lọ wallahi ìmọ̀ díẹ̀ tí mo ní bá ìtànàbí rírí ìtànàbí sọ rẹ̀ àlùbáríkà sì wà bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ láwùjọ yóò wúlò fáwọn èèyàn ju ẹni tó nímọ̀ tí bàkọ́bà lákè aké ìdílé kan ibn akọ́ aké àwọn ẹgbọ́n náà ń pè àwọn ọmọ ogun méje àwọn ológun ogun méje ó mọ̀ ogun bẹ̀rẹ̀ lóòtọ́ àmẹ́ni kọ́ wá sọ̀rọ̀ ẹ̀sìn tó kà dákẹ́ báyìí ẹni tí ó wẹ́sẹ̀ wá ka ìdájí àbí ti dáyí ọkà kwádìí sí ìtànàbí sọ̀rọ̀ bá àfàyí sọ̀rọ̀ àwọn àfàyí ní pọ́ìntì súnà nìyẹn kí ẹ máa tẹ̀lé tà náà sọ́lám albarka sí kẹni ọwọ́ àbẹ̀ náà bismillah باب التسمية عند الوضوء. نعم. أخبرنا إسحاق بن إبراهيم. نعم. قال أنبأنا عبد الرزاق. نعم. قال حدثنا معمر عن ثابت وقتادة. نعم. عن أنس قال طلب بعض أصحاب النبي صلى الله عليه وسلم وضوءا فقال رسول الله صلى الله عليه وسلم الماء أحد منكم ماء فوضع يده من الماء ويقول توضأوا بسم الله فرأيت الماء يخرج من بين أصابعه حتى تودعه من عند آخره
قال ثابت قلت لأنس كم تراهم قال نحوا من 70. Naam, àdísì rẹ̀ ní ojú ọ̀nà kan rẹ̀ nípa pé èèyàn máa ṣe bísmìlá tí èèyàn bá fẹ́ ṣe àlùwàlá àfẹ́ sàrọ̀lá báyìí kó tó bẹ̀rẹ̀ sí kíni bísmìlá. Àwọn àdísì tó wá ń pẹ̀ àdísì yẹn ní kọ̀ǹtọ̀ ẹgbọ́n lọ sàrọ̀lá bẹ́ẹ̀ bá sàrọ̀lá ẹ̀ lálùwàlá bẹ́ẹ̀ bá ṣe bísmìlá ẹ̀ lálùwàlá àdísì yẹn ní kọ̀ǹtọ̀ àdísì yẹn mo gbà lérò ìwé láwùdúwá liman lam yadhkur kíni ismallah. Ẹni tí ó bá ti rántí Ọlọ́run kò lálùwàlá náà it's not like that. Because ó gba àdísì yẹn pátá ó ní kíni ó ní kọ̀ǹtọ̀ Sheikh Albani sọ ń pẹ́ àwọn tó síwájú Sheikh Albani náà sí kíni wọ́n sọ ń pẹ́ àmọ́ bí majmu'iha bàbá kó gba àdísì yẹn jọ ní sọ fún agbẹ́ sí kíni wọ́n fẹ́ nàmbà fẹ́ ní sí kíni kìí sí nàmbà túláàsì. Ní àwọn àgbàgbé pé wọ́n ṣe bísmìlá nípìnlẹ̀ wọ́n bá ti rántí ọ̀sọ̀ láàrin náà wọ́skúrò ọ̀bákà ìdákíní ìdáná sí ìta wọ́n ní bísmìlá awwalahu wa akhirahu ló ń jẹ lílé yìí ẹ̀yà àtàrí ìdí sọ́lá ìgbà bísmìlá awwalahu wa akhirahu àìrọ̀ mọ́sù yìí ìjọ ń jẹ lílé yìí tọ̀dẹ̀ tí yàn bá sì bẹ́ sí àwọn nǹkan tá à ń sọ bísmìlá sí bísmìlá ìlà máa ń sọ èyí bísmìlá ramani agaga níbi tá a bá fẹ́ pẹ́ran ní àbá dákọ̀ bísmìlá rahman kò mú ọlọ́run náà ń jẹ́ rahman o àmọ́ bísmìlá òun gẹ́gẹ́ wala ta'kulu mimma lam yuzkar kíni ismullah Allah náà láfù jàlálà yẹn lẹ́dọ̀ àwọn afá kan wá fà á ìjẹ́ ó tán wáyé náà bá dú tán dára bísmìlá rahman sáájá bá ní jẹ́ tó dòkú méje ní àjọ òdòkú méje yìí wọn ọ̀tọ̀ àmọ́ sí èyí tí ò ní fa wàhálà dákọ̀ bísmìlá tí wọ́n fẹ́ sọ fún ẹ̀kọ́ ọmọ kéwú ni ìntánẹ́bì dákọ̀ náà ni ó sì kí ni ìntánẹ́bì dákọ̀ ojú tó ọ ẹ̀wọ̀n ẹlòmí ò fẹ́ fúrú ààyàn bismillahir rahman ọlọ́nà ń jẹ́ rahman ọlọ́nà ń jẹ́ rahman àmì ìtánẹ́bì dárúkọ kílẹ̀ ó di túnú òní àwọn fásálà ìmọ̀sálà ti ọ̀fẹ́ lẹ́yìn ìgbà náà ìmọ̀ dárúkọ ọlọ́wọ́n ọba wọ́n fẹ́ láwọn àyè kan wọ́n fẹ́ láyàn àyè kan ọfẹ́ sí ìbò náà tó fẹ́ ka Kùránì sí bísmìlá ẹwọ́n mi ọfẹ́ jẹun sí bísmìlá ọfẹ́ sùn sí bísmìlá ọfẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ sí bísmìlá ọfẹ́ wọ mọ́sálásí sí bísmìlá ọfẹ́ jáde ọfẹ́ bísmìlá tawakkaltu ala Allah. àmọ́ àwọn àyíká bẹ tí wọ́n fẹ́ kó ní kò ṣe ọfẹ́ pè rún ní ìsìn yíò ọkọ̀ máa ní ọmọ bó ti stop báyìí agbéwájú bismillahir rahmanir rahim Allah níbi kò dárúkọ mọ́ Allah náà lọ́kọ̀ dárúkọ oníbò tó dákọ̀ bismillah ma abẹ́lómi fẹ́ kí òun gẹ́nẹ́ ẹ̀ tó sáwọ́ dára bismillah Allah àwọn níbi kò dákọ̀ bismillah la yusal wọn fẹ́ ìsì súnà àwọn àyíkẹ́sì mẹ́tí bismillah muharram ní ọ̀gbọ́dọ̀ dákọ̀ lọ́wọ́ máa mẹ́ ọ̀fẹ́ mú tí ní ìsìn bismillah so wọ́n lọ́dọ̀ ọlọ́run bá lérí ẹ̀sẹ̀ ní ìtumọ̀ rẹ̀ nù la tasta'in billahi ala al-fi'li ma dal muharramat afẹ́ mú sìgá bismillah wọ́n fẹ́ lọ́n ṣe yẹ́ nìyẹn kọ bá mọ́ ẹ̀ báwọ̀ bá mọ́ ọ̀stọ́pẹ̀ òjìwà ẹlòmí mọ́ sí ṣe àdáṣẹ́hàd àdájá fọ́n tó ọgbọ́n fún mi ṣe yẹ náà ní ẹ̀ka ọ̀nà ẹ̀mọ́ bínú ní máa ń kọrin ní máa ń jó ní ọlọ́run sì fi mọ̀ ìnáwó náà ló sọ ọ́ nígbà tó wá sí mọ́ra nígbà wọn bá jì sí ní máa ń jó nílùú èbó jó fún ẹ̀ sí gbogbo ẹ̀ tó wá sí wá fẹ́ jó báyìí ilé ọ̀pá lọ yẹn lẹ́fílà náà ọlọ́dà kò dé jó dáadáa ó sẹ́gẹ́ ọlọ́dà kò dé jó dáadáa ó èsì jẹ́ orí jó ìgbà tó padà yẹn lọ́wọ́ padà fi mọ̀ náà wọ́n mọ̀ ibi tó wọ́n ṣe tí ọ̀dá ní ẹ̀tì báyìí sí. Now, wọ́n ní pé akhbarana Ishaq bin Ibrahim anba'ana Abdurrazzaq haddathana Ma'mar Rashid an Thabit látọ̀dọ̀ Thabit yọmọ kí wọ́n mọ̀ Anas ni Thabit bin Aslam al-Bunani sọ́tí
wa Qatada bun Duhama so ti ọmọ kéwú náà ọmọ kéwú àgbà náà ni an Anas wọ́n gbà tó da fa Anas náà ni sọ bá ipe talaba ba'du ashabi nabi wudu'a ìṣẹ̀lẹ̀ mi tún léyìí ìṣẹ̀lẹ̀ mi tún ní ẹ̀mí pé ìṣẹ̀lẹ̀ tó fi ṣẹlẹ̀ ó tó bí 3 sí 4 talab ìkẹsẹ̀lẹ̀ ń travel ìkẹsẹ̀lẹ̀ lójú ìkẹsẹ̀lẹ̀ ń lẹ́gẹ̀ talaba ba'du ashabi nabi wudu'a àwọn apá kan àwọn sàárì ànábì wó mi náà bí sàlùwàlá àwọn apá kan ní kìí sí gbogbo wọn èsì general mọ́ faqala rasulullah ànábì wà nígbà alma ahdi minkuma sí ẹ̀ka lómi nù yín sẹ́mọ̀pẹ́ ẹni tó níyẹn wọ́n yẹ kó mi ń lè tó wọn nìkan ẹ̀wọ́n mi àmọ́gbà tó ń kálukú bá nídìí nǹkan tó wọ́n wọ́n nìkan ló ní kìí sí wọ́n nìkan mọ́ lọ́ọ́ dájẹ́ o ẹ̀wọ́n mi nígbàtí làlúrí bá ṣẹlẹ̀ tí ẹ̀kan sì lówó owó ẹ̀yẹ́ ti yí gbogbo kálukú ó lè sàkúlétì ní o àfá Muhallam náà tó ṣe sọ Bukhari tọ́tọ́rọ́ kà sí inda darurat turtafa'ul amlak inda darurat nígbàtí dọ̀rùrí bá dé turtafa'ul amlak ìyàn kankan ló nìkan mọ́ ó ti yí gbogbo àwọn èèyàn ní ẹ́ owó nìkan ló lómi omi lè tó àmáwọn yóò kúrò láwọn ṣe wá sí ẹ̀bọ́n mi wá ní sí wọ́n fi gbé omi ẹ̀ wọ́n gbà wọ́n gbé fún tani wọ́n gbé fánàbà Muhammad sallallahu alayhi wa sallam fọwọ́bọ̀ ayẹ́dàwó fílmà anábì bá tọ́ bú mi ẹ wọ́n yẹ kú anábì wọ́n sọ pé tawaddahu bismillah ẹ sálọ̀ látọ̀lú bismillah ibi ká ti yọ jáde pé tàbí sálọ̀ látàkì kíni kàsì bismillah wọ́n yìí ṣe àìrí gẹ̀gẹ̀ rẹ̀ àmá lórí òsọ sẹ́yìn tí ọba ṣe kò lè gẹ́rẹ́ faraitu al-ma'a muwarumi yakhruju min bayni asabihi in jáde látọwọ́ anábà Muhammad sallallahu alaihi wasallam hatta tawadda'u min indi akhirihim tàbí sàlọ̀ láti ìparí wọn qala Thabit ní pé qultu li Anas mo sọ fún Anas pé kam turahu mélòó lẹ́rí wọn sí oní náà mi 70 àwọn tí ó ṣẹlẹ̀ sí jọun wọ́n tó bí kíní wọ́n tó bí 70 eré ìsọfún àgbíta bá sí bísmìlá ní jàrọ̀ ọ̀dá kò sí láì fi ń bẹ́ àmá kìí sí kíní kìí ṣe ọ̀ràn èèyàn sí táìmù tí lọ náà ìjá kàdí sí kan sí صب الخادم الماء على الرجل للوضوء أخبرنا سليمان بن داود والحارث بن مسكين قراءة عليه وأنا أسمع واللفظ له عن ابن وهب عن مالك ويونس وعمرو بن الحارث أن ابن شهاب أخبرهم عن عباد بن زياد عن عروة بن المغيرة أنه سمع أباه يقول سكبت على رسول الله صلى الله عليه وسلم حين تودع في غزوة تبوك فمسى على خفيه قال أبو عبد الرحمن لم يذكر مالك عروة بن المغيرة نعم أنا بقول صب الخادم الماء على الرجل بالوضوء kí ẹrú ọkọ̀ ọmọ ọ̀dọ̀ àbíyàn kan ọmọ ọ̀dọ̀ ní báyìí kó máa dámi fún yàn kó máa sẹ́mi síyàn lọ́wọ́ tí a bá fẹ́ sálọ̀ àlá kò sí láì fílẹ̀ láàpọ̀ fẹ́ sálọ̀ àlá ọmọ ìgbà bomi sọ́wọ́ mi kò sí láì fílẹ̀ ẹ̀bọ́n mi àmọ́ tó wá jẹ́ wájí pé èèyàn bí ṣe fáàrí àbíyàn fẹ́ fi mọ́ ẹgbẹ́ ìmọ̀lọ́lájú ọlọ wọn kọ̀ ìyẹ̀lá ṣe ṣe wé ọya bá ń bomi ọ̀rọ̀ àwọn ṣe wò lá ń sáàrọ̀ àyún ọ̀dá ọ̀ ẹ mọ́ sọ àwọn èèyàn jẹ́ orú àmọ́ tí èèyàn bá ní díẹ̀ aṣọ mi yìí ìfẹ́jọ́ máa ẹ̀ bá ń bomi sí láì fi bẹ̀ ànábì máa ń ṣe é kọ́dà kìí sí èèyàn kan kìí sí èèyàn méjì kìí sí èèyàn mẹ́ta tọ́wọ́ sí kíní ẹ máa bomi sí ànábì lọ́wọ́ Mughira ṣe Anas ṣe Safwan bun Assal kìí sí Mu'attil Safwan bun Assal òun náà sí kíní òun náà sí kọ́dà ìgbàwà kan wà mú in wíkì da'if ní pé obìnrin kan náà bomi sáà náàbì lọ́wọ́ àmọ́ wíkì ni Rubayya bintu Mu'awwir àdísì yẹn wà da'if jiddan àmọ́ ti Anas sẹ́mi sáà náàbì lọ́wọ́ Safwan sẹ́mi sáà náàbì lọ́wọ́ Mughira bun Shu'ba òun náà sí kíni òun náà sẹ́mi sáà náàbì lọ́wọ́ wọ́n lè máa sẹ́mi sí ẹ̀kí ẹ̀fì sí àlùwàlá
àmọ́ wọn lè báyàn sàlọ̀ aláwò ọ̀yá ẹmọ bá ń fọwọ́ mi ọ̀yá bá ń forí mi ọ̀yá wá ṣe wù mí wọ́n bá bọ́ fọwọ́ lálọ́ àdá ìgbà tó máa báyàn ṣe lẹ́ ìgbà tí wọ́n bá lágbára ìsídà yí pé ọwọ́ ìgbádùn ọ̀hún rẹ̀yàn ẹ̀kẹ́jẹ̀ ní ìsìn ẹni tọwọ́ rẹ̀ wà gbé kákò ọlọ́mọ fi tọ́ sí wa ní ìsìn wọ́n bá sí kíni ìyàkan ní ọba sí yóò àmọ́ wọn rẹ̀ òkákò ẹ̀ máa bá wẹ́rọ́ àṣẹ́wù ọ̀lálù ọ̀láwò náà wọ́n ní pé látọ̀dọ̀ Sulaiman bin Daud wal Harith bin Miskin àtàfà Harith bin Miskin qira'ata alayhi wọ́n kà fún wọn wa ana asma mọ́ ń gbọ́ wa lafdhu lahu àfà Harith ní gbólóhùn yìí tafẹ́ sọ yìí an ibn Wahab látọ̀dọ̀ àfà Abdullah ibn Wahab ọmọ kí Imam Malik ni an Malik látọ̀dọ̀ àfà Imam Malik ọmọ Anas wa Yunus àti Yunus bin Yazid al-Aili so ti bá ní al-Aili ni wa Amr bin Asi àti Amr ọmọ Asi anna ibn Shihab an Muhammad bin Muslim bin Ubaydillah tí jẹ́ az-Zuhri wọn ni ibn Shihab ó sọ báyìí fún wa an Abbada bin Ziyad an Urwa látọ̀dọ̀ Urwa ọmọ Mughira annahu sami'a ba ó gbọ́ bàbá rẹ̀ tí jẹ́ Mughira ọmọ Shu'ba tí jẹ́ ọmọ Shu'ba yakul tó báyìí pé sakabtu ala rasulillah in dami fún annabi hina tawadda'a nígbàtà nabi ń sálù àlá fi gaswat Tabuk lógun kíni lógun Tabuk inda fún annabi jẹ́ sánàbí fi sí àlọ́ lábáyìí famasa ala kufay annabi pàtẹ́ni kó fi rẹ̀ àwọn àbá kan ní pé ànábì ṣe wọ́n rí kó yìí bá ànábì ní ṣẹ̀gbá wọn ká kábàlẹ̀ wọ́n pé ànábì náà ní màká náà ẹ̀wọ́n mi àkọ́dà ń bá ànábì gbú òmìsọ́wọ́ nìkan fi ṣùgbọ́n ànábì náà ní màká náà ló fi jẹ́ páwọn èèyàn máa páwọn àfáà lé kò sí láì fílẹ̀ káláyì màká mẹ́fì máa take wọn ní fún kíni for granted ó ṣẹlẹ̀ náà bí Hudaybiyah náà táwọn sàárè bánà ìbá sí báyìí wọ́n ti bá dábì gbé bánà ìbá ń sàárè báyìí wọ́n ti gbé owó ẹ̀ ní Urwatu bin Mas'ud olówó orí yẹn kan tí yẹn kan máa ń pán létó àwọn sàábì ànẹ́bì tó sí ń pán ànẹ́bì lè òun wọlé tó àwọn lọ́ba lọ́ba bánà ìbá tútọ́ báyìí ayá ìrẹ́kú tó ànẹ́bì ẹ̀lọ́dá nù ó tó tó báwọn ni àwọn kan tó lójú ogun ni àmì ìtò ìrìnlẹ̀ nígbà ànẹ́bì ìṣe lójú ogun ó ìṣe ní kíní ibi tí èso ojú ogun kò sí láìpì tí yàn bá níbi kan dámi sí yàn lọ́wọ́ kí yàn máa bí sálọ àlá kò sí láìpì ní àmá kí yàn máa mú wọn ní kíní kí yàn máa mú wọn ní ẹrú Allahu ta'ala a'lam ní tá sábà níbi àdísì ni pé ìyẹn lè fẹ́ lò ní níbi àlọ́lá tí yàn bá fẹ́ ṣe kọ́ báyàn sẹ́bi sí ọwọ́ tẹ̀gẹ́tì báyàn lẹ́yìn ìgbà náà ìyẹn lè pa kófì náà Wallahu ta'ala a'lam tí kò ṣàbá wà láti ọmọdé ìgbẹ́ṣàn ti wà bismillah naam fọmáì Jazakumullahu khairan. Now, ìbéèrè mi àkọ́kọ́ ni pé obìnrin tí ó bá fi CS bímọ ṣé ó náà máa ṣe nifas? Obìnrin tó bá fi CS bímọ ṣé ó máa ṣe nifas? Ẹlẹ́ẹ̀kejì ni pé nípa ìtìmọ́ tí ó máa fẹ́ pèrún ìrun bí olóko mẹ́rin yẹn ṣé ẹni tó bá báràkà méjì ṣé tó bá fẹ́ dá méjì yẹn padà ṣé èyí tó rinlẹ̀ jù ni pé yóò ka Fátíhà àti súrà àbí yóò fi méjì tó bá ń fi ṣe méjì àkọ́kọ́ títì? Jazakumullahu khairan. Kọ́yà tí ẹ béèrè kọ́yà tó ṣe pàtàkì ní èyí ṣe pàtàkì àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní kó bí ní CCS tó fi bímọ ọlọ́mọ ṣe rọrùn fún kó wá irú omi rẹ̀ ọba parí ẹ̀ fún tẹ́jẹ̀ bá ti ń jáde lábẹ́ rẹ̀ ẹ̀wọ́n mi tẹ́jẹ̀ bá jáde lábẹ́ rẹ̀ ẹ̀wọ́n mi yóò dùn ó tẹ́jẹ̀ yẹn ti stop 40 days náà lẹ́yìn 40 days ó ti di kíni ó ti di dámù máa dámù istihaba àwọn dámù fasad so ti wà nù tó bá ìwé òṣìṣẹ́ sí ẹ̀sì tán bára ìkẹ́kọ̀ọ́ wá ìkẹ́kọ̀ọ́ sí gíní kò níwẹ̀ kankan tí ó wẹ̀ ẹ̀gbọ́n mi kò níwẹ̀ kankan tí ó wẹ̀ ó ṣẹlẹ̀ láyé Abubakar náà bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ láyé Abubakar náà bẹ́ẹ̀ kọ́lá kan sí rọ́fù rẹ̀ àmì ìdí mi tó wá sahih ọ̀dọ́dọ̀ Abubakar obì gama bí mọ́ ẹ̀jẹ̀ jáde tilka imra'atun tahharaha Allah obì sọ́mọ̀ bá fọ̀ mọ́nù oníwẹ̀ kankan tí ó wẹ̀ ó ṣẹlẹ̀ ó bímọ píọ̀
kẹ́kọ̀ọ́ sí jáde láre no omi no ẹ̀jẹ̀ ọ̀bí ọmọ bẹ́ ọmọ kà jáde ọ̀rọ̀ sẹ́gẹ́rẹ́ sí òun ló sì tábà bí pé tábà bí kí ni ìgbẹ́jáde náà ni ó tábà òtítọ́ náà ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ lónìí tọ́wọ́ á sì sí ẹ̀ tẹ́gbẹ̀ bá ti jáde kò ní kankan tí ó wẹ̀ bọ́ bá jáde díẹ̀ ọ̀fọ̀ ọ̀nù tọ́wọ́ yìí sọ́wọ́ sọ́ọ̀bù náà nù al-hukmu yaduru ma'a illatihi wujudan wa adama al-hukmu yaduru ma'a illatihi ìdájọ́ máa lọ pẹ̀lú kọ́sìsì ni bá bá ti rí kọ́sìsì a máa rí ìdájọ́ bá bá ti rí kọ́sìsì a rí ìdájọ́ máa ààrẹ jẹ́ lọ́mọ yóò fi sí kíni yóò fi wẹ̀ yóò bá ti jẹ́ kò níwẹ̀ kan tí ó wẹ̀ wallahu ta'ala alam nípa ẹni tó bá rákà méjì tó sì fẹ́ san rákà méjì kan padà bí ìṣá ilẹ̀ àbí bí magrubi bóòdó sì sí àwọn afá pín sí ti jihad ojúkọ̀nà méjì náà pín sí àwọn kan ní kó yóò san àwọn kan ní yóò pè tàbá ní kó yóò san wọ́n lẹ́fídẹ́nsì idha uqimati salah tàbá ti ṣe ìkámà wa antum tamshuna wa antum a'udhu billahi minash rajim idha uqimati salah tẹ́ bá ti ṣe ìkámà tẹ́ sí ń bọ̀ fala tusri'u wa atu'a bis-sakina ẹ wá kírun pẹ̀lú kí ẹ farabalẹ̀ fama adraktum in tẹ́ bá bá fasallu ẹ kí pẹ̀lú ìmámù wa ma fatakum in tó bá bọ́mọ yín lọ́wọ́ faqdu ẹ̀san àwọn kan ní sísan ń bẹ̀ náà ní wípé in tó bọ́mọ yín lọ́wọ́ wọ́n ka Fatiha wọ́n ka súrà wọ́n ka jákè ẹ̀yin náà sí kí ni ẹ ka jákè ẹ ka súrà pẹ̀lú ẹ̀ ìwá gbé wọ́n ka Fatiha lásán wọn ká jákè wọ́n sì ka súrà pẹ̀lú ẹ̀ wọ́n ká jákè ẹ̀yin tó kì bẹ́ẹ̀ fọ́kùtù dẹ̀ sí wọn àmẹ́gbà wà mí wà tó ń rin ilẹ̀ ju èyí ń lọ tó ní fa àti mú ẹ̀pẹ́ ní ẹsẹ̀ kí ni ẹ̀pẹ́ ní àwọn wà ó tún sọ yìí lá méjì o àmẹ́ka tún wà àṣọ fa àti mú ẹsẹ̀ kí ni ẹ̀pẹ́ ní ẹ má sàn án èyí tẹ́ ẹ bá náà nìpìlẹ̀ irun yín ẹ parí ẹ̀ ni ẹ mọ́ tó pẹ́ tún ka súrà mọ́ Fatiha nìkan náà ẹ̀sì kíni ní ẹ̀ka wọ́n mẹ́sí kẹ́sì ní báwọn wọ́n sì lẹ́fídẹ́ǹsì wọ́n ní pé evidence tó ní pé fákúrú tí àrẹ́bìnrin sọ mẹ́wọ̀n ìtumọ̀ náà ní kí ẹ pé ẹwọ́n Kùránì sọ́dún jùmọ́ fáyìdá kúdìyàtì sọ̀látù ìtumọ̀ pé kíni fáyìdá ùtímátì sọ̀látù ẹ̀gbọ́n mi fáyìdá qadaytum manasikakum ay fáyìdá atmamtum manasikakum wallahu ta'ala a'lam na'am Jazakumullahu khairan. Níbi ìbéèrè tán ìbéèrè alákọ̀ọ́kọ́ yẹn lórí CS ìgbà mí náà máa ń bẹ tó máa ṣẹlẹ̀ bóyá fátúwà táwọn èèyàn ti ṣe rí tẹ́lẹ̀ ní ìfúngẹ́ lómi máa bí ma ẹ̀jẹ̀ tẹ̀ ti dá láàrin bóyá bí ọ̀sẹ̀ kan àbọ́sẹ̀ méjì sígbà yẹn bóyá fátúwà tán ti ṣe rí ni ó máa ìsìsì pé òun ní kírun kan ló di 41 days òun ní ṣe kò ní kírun fátúwà táwọn èèyàn ti gbọ́ rí ni pé bóyá 41 days ìgbà èèyàn tó ṣe náà sọ pé ìṣẹ̀fún yẹn tó ti bí ma tí ó bá ti ṣẹ́jẹ̀ kankan ó máa kọ̀ntínú láti kírun. ó máa kírun tó ọ̀dọ̀ ọkọ̀ rẹ̀ ó máa súnmọ́ àbítàrí rẹ̀ bá gbé dáadọ́ ọ̀rọ̀ wà lákìní ọ̀rọ̀ àmọ́ ìta máa ń sọ ní pé anna nufasa tẹ́dìlìs àwọn tamkuth 40 yawman yẹ gbọ́dọ̀ gbá ọ̀rọ̀ àkókíwé ipẹ́ ń bá sí nifas yóò dùn fún kíní yóò dùn 40 days ìtumọ̀ rẹ̀ tẹ́jú ọba stop lára ẹ̀ ní ẹ̀gbọ́n mi tẹ́jú ọba sí kíní tí ọba stop lára ẹ̀ ní kìí tí wà gbé 40 days yóò kò ní kí àkínú ẹ̀yẹ́ ìsìgbẹ̀ lára tilka imra'atun tahara Allah so sí báwọn ẹjá bí question hadith innamal a'malu binniyat irúran hadith wo lápé ọwọ́ kalari hadith innamal a'malu binniyat asọ̀kínẹ́kẹ́ tó ìyẹ̀kan sáwọn mi náwọ́ now he said that hadisi innamal a'malu binniyat chain rẹ̀ individual ló gbà wá irú hadisi wo là ń pè náà kí ló pè
Speak louder. Ó gbọ́ fẹ́ sọ̀rọ̀ ìgbọ́ dáadáa ni. Náà? Wọ́n sọ̀rọ̀. Gbọ́ kí ni? Hadith? Wahid. Gbọ́ dáadáa ni. Ọmọ ìkí olóòtú náà, Ibrahim. tó náwó ní Abdullah Àjọ náà yìí. Ayá kí ni? Hadith fard. Wọ́n tún pè ládìsì mi. Hadith mi ò náà tún pè yàgbà. Náà? Àṣọ yìí wo hadith gọ̀rí yìí. Láti fún ilé ìyàgbé ìrù lẹ́sí. Ilé èyí? Sẹ́yì? Èyí? Barakallahu fik. Naam. Ẹ ń bá sálù àlá nígbàtí wọ́n ń sálù àlá lọ wọ́n gbó àyàpọ̀ bá àṣìbájú tó ní òjẹ̀jí tó jẹjẹ lọ sùn padà ó yìí sí bọ́jú òun náà ló bẹ̀rẹ̀ àlọ́lá o gbàtí wọ́n ń sálù àlá lọ wọ́n kàn pé ní sí wọ́n àágún mẹ́rin àgbó òjẹ̀jí tó wọ́n rìn sí mọ́ ọkàn tó ní ìfẹ́ kan parí ẹ̀jẹ̀ só lálọ́ àlá bí ò lálọ́ àlá kí ló tó sì fi lálọ́ àlá kí ló tó fi lálọ́ àlá èyí ọgbẹ̀jọ́ gbọ́dá omi náà abúmọ́ náà kò lálù àlá náà because kò dá ní àlù àlá yẹn ó ti dàlú àtẹ́lẹ̀ bọ̀ ó ti dá ní àlù àlá tẹ́lẹ̀ wọn pàtẹ́gbẹ̀ ẹ̀ sọ pé báyìí kóun lọ sùn padà jàre àlù àlá yẹn kò wà fálìdì mọ́ kò dá ní àyẹn mọ́ báyìí partially ọkọ̀ jáde partially tálẹ́bà ẹgbẹ̀rẹ̀ yìí nǹkan àbẹ́lẹ̀ rẹ̀fẹ́ àdá ọya tálẹ́bà dáwọn complete shake ẹgbẹ́fà kílódé torí pé ó ti láníyàn tẹ́lẹ̀ tó tún wá bà níyàn yẹn jẹ́ ó bà níyàn yẹn jẹ́ tí ẹ bá lè ṣe bà níyàn jẹ́ palas kò sí dá padà mọ́ ó tún bẹ̀rẹ̀ fresh ni ìmọ̀ wá kọ́ntínú láláì má tún bẹ̀rẹ̀ láti padà láti yọjú fọwọ́ padà inshallah ẹ̀fún àfà now ẹjá bèèrè question kan sí ìwọ́bìnrin tó wọlé ẹlákẹ̀ẹ́ bí ní o now àdísì wo ni Imam Bukhari tó fi parí Sahih Bukhari ayẹyẹ obìnrin lẹ́yìn lọ́hùn àdísì wo ni Imam Bukhari parí àdísì rẹ̀ ẹbà fún ọlọ́hùn àdísì olú fi parí Sahih Bukhari rẹ̀ náà aláwọ̀ mọ́ ọgbà àbájú ń sọ ẹmọ tẹ̀lé náà ṣe àbúgẹ́ni كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله جزاكم الله خير نعم جزاكم الله خير نعم حديث it makes sense صلوات الخمس الجمعة من الجمعة رمضان كفرات ما بينهما نعم àwọn mélòó ni wọ́n sàlọ̀ aláàbí omi tí ànábì yóò pọ̀ òǹkà mélòó ni wọ́n ayẹ́yìn obìnrin ìyàn mélòó sọ̀rọ̀ bárakùnmọ̀ ayá ẹfún yẹn mẹ́ta mẹ́un naam Amẹ́ríkà Nàìjíríà ló sọ̀rọ̀. inshallah naktafi bihadha naam nípa ìmọ̀ sí bismillah sí ọ̀ràn yẹn ni fọwájọ́ ọ̀ràn yẹn kí lè rí tí ọ̀bájọ́ ọ̀ràn yẹn kí lè fi jọ́ ọ̀ràn yẹn ẹjá ń prove dán náà ẹjá ń prove náà bísmillah kìí ṣe iye ọ̀ràn yẹn àwọn ẹlẹ́yìn bísmillah
Now, kí ó ń ṣe ọ̀ranyàn kí ló dé? torí ànábì ò sọ bẹ́ẹ̀ bismillah ó ló jẹ́ kò ń ṣọ̀ranyàn. Now, kí ló dé fi jọ́ ọ̀ranyàn? Àwọn àdìsí kan wá pé kò sáré ọ̀lábẹ́ni tí ọba dákọ̀ bismillah, kí ló sọ àwọn àdìsí yẹn? Ayé ẹgbẹ́ fún ẹ̀gbọ́n ẹ máa parí ẹgbẹ́ fáfá mọ̀sọ́ọ̀tì. kì í ṣe ọ̀ranyàn Ẹyọ à. torí pé àdìsí mẹ́rin padà wá tá níbi jẹ́ oyè wáyé pé Ó ṣe afẹ́ ni àdìsí mẹ́rin padà wá tó pé ó ń sọ pé afẹ́ ni kì í ṣe pé ọ̀ranyàn ni. ẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ dé ẹ kọjá ẹ bá fún ẹ fáwọn ẹ fún dókítà ẹ fún pro ẹ fáwọn dókítà léon ẹ fún afáàní sẹgbọ ẹ fáwọn dókítà léon ẹ fáwọn ẹfáà lébù. No, ẹ ti síwé now èbó ń tí wọn now tani wàá dáhùn rẹ now ẹ̀yin gbìyànjú bísíǹnà ọ̀ranyàn ni kì í dẹ̀ ṣe ọ̀ranyàn. àwọn yẹn ni kìí ṣe sọ̀rọ̀ yẹn. ìgbà tí ànábì ayé sọ̀rọ̀. ìgbà tí tànábì pèsè àwọn àlùmọ̀ pé kán wá sá o kán wá sí àlùwàlá kán pé kán ṣe àlùwàlá pẹ̀lú bísímìlá. àwọn tí ò dẹ̀ ṣe bísímìlá ànábì ò correct wọn pé wọn ò sì ṣe bísímìlá. sọ̀rọ̀ yẹn wá nù. sọ̀rọ̀ yẹn wá nù. kìí sọ̀rọ̀ yẹn sẹ̀kẹ̀tẹ̀ bísímìlá ẹgbẹ́ fa. Jazakumullah. kìí kìí ṣe ọ̀ràn kìí sọ̀rọ̀ yẹn nítorí kí nǹkan ni. tó sì fà á ni wípé ànábì sọ pé ká ṣe àlùwàlá bí ismillah kìí ṣe pé ànábì pa wọn láṣẹ pé ká sọ bismillah tó bá fẹ́ ṣe. àwọn àdìsí wọn wá pé ẹni tí ó bá lálọ́ àlàkùn láàrin ẹni tí ó bá ṣe orúkọ Ọlọ́run bá ń kọ kí ló sí àwọn àdìsí yẹn. àwọn àdìsí wẹ́ wá wípé ẹni tí ó bá ṣe bismillah kò lálọ́ àlà kí ló sí àwọn àdìsí yẹn. wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ wọn ní kọ̀ǹtọ̀. wọ́n ní kọ̀ǹtọ̀ dọ̀ífà ní gbogbo wọn pátá bọ̀ sí gbogbo wọn fúnra wọn lágbára wípé kí ni mustahabu wallahu ta'ala a'lam. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.